orí kó Wọlé Ṣóyínká yọ lọ́wọ́ ìjínigbé àti ìdigunjalè. àgbà òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà Wọlé Ṣóyínká ti ṣàlàyé bí orí ṣe kó yọ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìdigunjalè nílùú Bucharest lórílẹ̀‐èdè Romania. Ṣóyínká mọ̀ sọ èyí nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn PM News sọ̀rọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2025 nílùú Èkó. ó máa ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe wáyé wípé òun kò mà rò pé ẹ̀rù lè bá òun bó ṣe balẹ̀ sí ìlú Bucharest ní òru ọ̀gànjọ́. Ṣóyínká ní òun mà pẹ́ dé sí ìlú náà tí òun kò sì dé bá ayẹyẹ tí wọ́n gbé kalẹ̀ láti kí òun káàbọ̀ ní pápákọ̀ òfurufú. ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó wá tẹ̀síwájú pẹ̀lú àlàyé pé mo gbé ọkọ̀ tí mo sì mórílé ilé ìtura Novotel tó jẹ́ ibi tí mo máa dúró sí, ṣùgbọ́n awakọ̀ tó mà gbé mi ó mà yà sí ọ̀nà mìíràn tí ọ̀nà yìí sì dá tí kò sí ẹnikẹ́ni níbẹ̀. ó kù ìṣẹ́jú díẹ̀ sí aago kan lóru awakọ̀ yìí ó mà mú ẹ̀rọ POS jáde tó sì ní kí n tẹ píìnì mi sínú POS náà. Ṣóyínká ló ṣàlàyé bẹ́ẹ̀. mo ní láti tẹ̀ sí i láì wo ibi tí mò ń tẹ̀ sí nítorí ó fi pamọ́ fún bí ìṣẹ́jú 25 sí 30 ìṣẹ́jú. mo mọ̀ọ́mọ̀ mò ń tẹ píìnì tó jẹ́ ayédèrú pẹ̀lú èròǹgbà pé ẹnìkan yóò wá gbà mí sílẹ̀, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni níbi tí awakọ̀ náà gbé mi lọ. Ṣóyínká wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó fa àríyànjiyàn láàrin rẹ̀ àti awakọ̀ ọ̀hún tó sì ń tẹnumọ́ pé kí òun fi píìnì òun sínú ẹ̀rọ POS náà. ó ní ó padà fi òun sílẹ̀ tó sì lọ jáun sí ilé ìtura. Ṣóyínká ní awakọ̀ náà ó padà rí owó yọ nínú àpò àsùnwọ̀n owó òun, ṣùgbọ́n òun kò tiẹ̀ yẹ̀ wò bóyá wọ́n dá owó náà padà sí àkáǹtì rẹ̀. kò kí ń ṣe wípé mo fẹ́ràn láti pàdánù owó, ṣùgbọ́n sí èmi ò kéré. kò kí ń ṣe ìkọlù sí mi lásán, ṣùgbọ́n sí agbègbè náà. pẹ̀lú ìbẹ̀rùbojo yìí Ṣóyínká ní wọ́n padà wá gbé òun lọ síbi ayẹyẹ tí òun wá fún lórílẹ̀‐èdè náà tó wáyé ní ìlú Sibiu. ta ni Wọlé Ṣóyínká? Igi Àràbà ó ní Akínwándé Olúwọlé Babátúndé Ṣóyínká nílé àti lẹ́yìn odi gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire àti ọmọ Nàìjíríà. ṣùgbọ́n Wọlé Ṣóyínká ó ní àwọn èèyàn mọ̀ sí ọmọ bíbí ìlú Ìṣàrà Rẹ́mọ. ó ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tó sì jẹ́ wípé ẹlẹ́kejì nínú ọmọ 6 tí ìyá rẹ̀ bí ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. wọ́n bí ní ọjọ́ 13 oṣù keje ọdún 1934. Samuel Ayọ̀délé Ṣóyínká ó jẹ́ olùfọkànsìn àlùfáà ìjọ àgùdà àti adarí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. ìyá rẹ̀ Grace Ẹniọlá Ṣóyínká ó sì jẹ́ òǹtajà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni nípa òṣèlú láàrin àwọn obìnrin. nítorí náà ọgbà inú ilé ìjọsìn Anglican ó ní Wọlé Ṣóyínká ó mọ̀ ló mọ̀ gbé ní kékeré tó sì ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn Kristẹni lọ́dọ̀ àwọn òbí rẹ̀. àmọ́ bó ṣe ń kọ́ èyí náà ló tún kọ́ ìmọ̀ nípa àṣà àti ẹ̀sìn Yorùbá lọ́dọ̀ bàbá rẹ̀. Wọlé Ṣóyínká ní ọmọ ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ tó kọ́kọ́ gba àmì ẹ̀yẹ Nobel Prize nínú ìmọ̀ literature lọ́dún 1986. ó ka ìwé nílẹ̀ yìí bí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Abẹ́òkúta àti girama ní Abẹ́òkúta kó tó lọ sí Government College Ìbàdàn kó tó mórílé òkè òkun fún iléèwé gíga fáìtì University College and University Leeds ní England. lókè òkun ó mú àjò ìṣẹ́pọ̀n pẹ̀lú Royal Court Theatre nílùú London níbi tó ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé tó sì ṣe àgbéjáde rẹ̀ ní Nàìjíríà àti lókè òkun. kọ́lọ̀ ọba Elédùmarè kó máa sọ gbogbo wa. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀ adẹ̀kú òjò ní ojú ayọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o.